Hello, the greatest Agatamite family. How are you all doing? Thank you so dearly for always supporting us. I really appreciate. If today the first time you are coming across this wonderful, great family, or you are seeing my face for the first time, I still remain your one and only Agatha Progress, and I bring it to you back to back. Remember, we react to all videos, and your opinion is highly needed. So let's dive into what is happening today, and I will be right back. Ilé ẹ̀kọ́ gbọ́ o, ọ̀gẹ̀dẹ̀ àwọn ọkọ̀ yẹrí. Ògún kọ gbọ́ lákàáyé. Bẹ́ẹ̀ni. Ìfá ọkọ̀ gbọ́ olóko aṣọ ẹ̀dáyọ̀. Ṣẹ̀gbó kọ gbọ́ apá alákò. Bẹ́ẹ̀ni. Òrìṣà tí bológun lẹ́rù. Ọya kò gbọ́ o, rírì. Eégún kò gbọ́ àbàlá òkè. Orò kò gbọ́ ọmọ àgbà àlùgbè. Ọ̀sán kò gbọ́ agídàmọ̀gún ṣẹ́rẹ́jọbí ẹ̀bùrà tí gun lẹ́lẹ́ṣin. Àwọn kan di pàpà. Wọ́n dẹrù tí èyí tèmi rù mí. Ẹ̀yin gbogbo ẹ̀yin nǹkan tó kójọ sílẹ̀ yìí ẹ̀yin nìkan láwo. Àtàwọn tó kúrò mọ́ mi àtèmi ọ̀gbẹ̀rì ni wá. Abẹ́ kẹ́ fojú àṣebi hàn lára àwọn méjèèjì. Àṣẹ bẹ́ẹ̀. Wọ́n sọ ọ́ lákọ̀ọ́kọ́. Wọ́n ní amrọ̀bà ní mí. Tí n bá bá wọn ṣe é rí. Nírọ̀tọ̀ pamọ́ mi yìí. Tí wọ́n ní mo láwọn tí mo kójọ táàfin dà lúrú yìí. Kó tó tójọ́ méje lónìí ògùn kò mú mi. Àṣẹ bẹ́ẹ̀. Tí ò bá rí bẹ́ẹ̀ ògùn kò bẹ̀rẹ̀ sí mú wọn kò bẹ̀rẹ̀ sí. Wọ́n ní kidnapper ní mí, Awíkọ́nkọ́ ní kidnapper ní mí. Awíkọ́nkọ́ ní kidnapper ní mí. Àwọn tí wọ́n ń jiyàn gbé gbowó. Tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ kó tó tójọ́ méje lónìí ògùn kò fẹ́ ìrìn àmì yìí lẹ́bẹ̀. Tí ò bá rí bẹ́ẹ̀ ògùn lákàáyé ọ̀ṣìmọ́lẹ̀ wà á fẹ̀jẹ̀ Awíkọ́nkọ́ yìí lẹ́lẹ̀. Àti àwọn tí wọ́n jọ di pàpà. Àwọn tí wọ́n jọ di pàpà ọ̀rọ̀. Àwọn kan dìde lórí ọ̀rọ̀ òṣèlú. Wọ́n ní ìlú ṣe lè dìde pé èmi ní ìtúnṣe alága àwọn náà fẹ́ ṣe. Àwọn kan kóra wọn jọ wọ́n ní àwọn fẹ́ máa forúkọ ọlẹ̀ ìgbowó. Lásán fún wọn pé ẹ má fi orúkọ ọlẹ̀ ìgbowó nínú àkáǹtì mi, ẹ máa lo àkáǹtì tí ìlú ń lò tẹ́lẹ̀. Ìyẹn la fi ṣẹ̀ wọ́n. Akọ̀wé àgbẹ̀ Adé Agbo Táíwò ó ní àtìgbà tí gbòòwò ti wá báyìí gbogbo ṣájà ń bè tó ń ṣe kó wọ́n sọ pé ẹnìkan ṣá ẹnìkan àgbẹ̀jẹ ẹnìkan jẹ kó kí ló kọ́ ṣe ìyẹn ò sí mọ́ ó jẹ́ ìkara fóun tiẹ̀. Wọ́n wá lọ́ọ́ di papọ̀ àti dìran ọmọ Ọládòkun. Wọ́n lọ́ọ́ di ẹrù tí èyí tèmi rù mí. Kò sẹ́ni tó gbà ń bí o kí n kú bí ayá tí kú tòun tó gbóró. Kí n kú bí àgbo tí kú tòun ti rọrùn lọ́rùn. Ìpakúpa báyìí ni ọkọ̀ máa pa ọ̀pọ̀ lójú ọ̀nà. Tí ò bá rí bẹ́ẹ̀ láti òní lọ gbogbo àwọn tó dúró tó láwọn bàbá ló kọjá yìí kún ó kú bí ajá tí kú. Kí wọ́n kú bí àgbo tí kú tòun ti rọ̀ lọ́rùn. Ìpakúpa báyìí lọkọ̀ pọ̀pọ̀ lójú ọ̀nà. Gbogbo eléyìí tó kù lọ́kàn wọn tó fẹ́ máa lọ wípé mi ti bá ti búra àwọn máa lọ bẹ èṣù lọ́wọ́ ẹ̀tì mi. Tó bá láwọn ó bẹ èṣù lọ́wọ́ ẹ̀tì mi. Bí adìẹ bá gẹ̀rẹ́ àbá yóò pàwùdà. Bí eégún bá tẹ̀lé bá aṣọ yóò pàwùdà. Bí akèrègbè bá tẹ̀lé inú omi òlòlù ọgbọ̀n fún ẹ̀. Asẹ́ mọ́ mi ó pọ̀. Ìgèrè mọ́ mi ó jò ó.
èsúrú gbó ekulu ọ̀dà iná ọmọ ọba lẹ̀ bú yàrìyàrì adíá fún ẹ̀mí adétúnjẹ́ àdí ọmọ aníjò lè kan náà gbogbo ọ̀nà tó bá gbà lọ́nà àrọ́ndà níwájú ẹ̀yà arálẹ̀ ẹ má gbà á o. tí n bá wá padà lẹ́yìn tèmi náà lọ gbọ̀nà àrọ́ndà níwájú àyẹn arálẹ̀ ẹ má gbà á o. ìdájọ́ òdodo ni kẹ́ ṣe o. ìdájọ́ òdodo ni kẹ́ ṣe o. ìyáṣe ọgbọ́n o àkómarè lórí ọ̀wọ́ ọgbọ́n o. adégbò àṣàkẹ́ ọgbọ́n o gbogbo ohun tí mo wí lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́. ẹjọ ẹ máa bá wa like ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ máa bá wa share ẹ máa love ẹ máa like a ti padà sí ilé bàbá ṣe Sunday Igboho Adéyẹmọ náà a ti kúrò ní tógèjì a ti padà lọ sí ilé báyìí ẹ dákun gbogbo ọba ilẹ̀ Yorùbá Àwùjalẹ̀ Adéyẹmí Adéyẹyè Àtaọ̀jà ẹlẹ́dẹ̀ ọ̀fẹ́dẹ́ onífọ̀ọ́fífọ̀ ọ̀fẹ́ kọ́ of Lagos State. Ẹ máa bá like, ẹ máa bá follow, ẹ máa bá share. Biafra nation na Oduduwa nation na this is the only language that the Nigerian government understand, and I really appreciate God for the strength and the courage of the Oduduwas. I know that it is not easy due to the type of country that we are, but their elders as well, they turn up. Not only the youth, their elders, look at their elders on the streets. This is what we call freedom fight, and we pray that Mazi Nnamdi Kanu will regain his freedom. He will be free, and Sunday Igboho as well will be free. So my wonderful family, I'm bringing this news to you from the Yoruba, the Oduduwa Nation rally happening now, the 13th day of November 2021, and this rally is taking off right now in Lagos State. We pray for strength, we pray for a wonderful success of the rally, that all the prisoners
that have been detained from the Biafra kingdom unjustly will regain freedom, he said. Alright, my wonderful family, that brings us to the end of this wonderful update. Do well to share this video, like and subscribe if you haven't. I still remain your one and only Agatha Progress, reacting to this video any day, anytime. Stay blessed for now. Bye.